Good evening, ladies and gentlemen. I thank God for my life today. My people, Buhari don't die. See life. See life. The Buhari criminal man that is sent DSS and military to come and kill me middle in the night in July 1st, 2021. He died today. See life. My people, we're supposed to learn about this. That criminal man, Buhari, Muhammadu Buhari, he don't die. See, I'm alive today. I thank God. God, thank you for my life today. Criminal Fulani man that is with some Yoruba, with some stupid Yoruba people that gang up and come to my house middle in the night. They try to take my life, but God said no. If God say yes, nobody can say no. God said no. See life. You don't die today. Thank God. God, I thank you. torí gbogbo èèyàn náà ló ti kò sí tí Ìgbòho ṣe fún wọn ẹ wò bọ́n yẹn pa èèyàn ẹ wò bọ́n yẹn pa àwọn èèyàn ẹ wò wọ́n wá wọ́ ẹni yẹn wọ́n wọ́ ọ lọ kán lè má gẹ̀ẹ́tì wípé àwọn pààyàn tí ò bá ń ṣe kí ni gẹ́gẹ́ gọ́ọ̀mẹ̀ntì wá ṣe lóru ẹ ti rí báyìí ẹ ti rí wọ́n bà nǹkan jẹ́ gan